humanity kéèyàn jọmọlúàbí kó séèyàn àárín ara wa ni a ti máa mọ̀ ọ́. ìyẹn lọ́lọ́run fi sọ pé nǹkan méjì yìí àwọn èèyàn tí ó rí àlìjẹ́nnà àwọn èèyàn tí ó ní alkiyama òun náà làwọn tó bá ní nǹkan méjì òun làwọn tó bá ní nǹkan méjì yìí òun lẹ́ni tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run Ọba àtẹni tó tún níwà dáadáa. Ànábì tọ́lọ́run wá rán sí wa sallallahu alaihi wasallam Ànábì wá ṣàlàyé òun gangan ní àkọ́kọ́ ẹ̀ nàmbà 1 ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣàlàyé níta ń pè níwà fún wa òun làkọ́kọ́ ẹni ọkọ́ ṣàlàyé níta ń pè ní ìwà fún wa. láìmọye ìgbàlá tí máa ń wí fún wa lórí mímbàrí à ń wí fúnra wa kì í ṣe yí pé ká sọ̀rọ̀ kó pọ̀ rẹpẹtẹ kalẹ̀ àní kí la fẹ́ mú lọ lé gbogbo ọjọ́ mẹ́jọ táwọn bàbá bá ń ṣe kútúbà fún wa. Ànábì sallallahu alaihi wasallam ó ní inni bu'istu wọ́n gbé mi dìde liutammima makarimal akhlaq wọ́n gbé mi dìde láti demonstrate ìwà alápọ̀nlé láti ṣàlàyé àbí kí là ń pè ní makarimul akhlaq kí là ń pè bẹ́ẹ̀ ìwà tẹ́yàn máa wù tí máa kú àpọ́nlé báyà ìwà tí ọmọ máa wù tí bàbá máa fi ṣàdúrà pé ìwọ ọmọ yìí gbogbo ibi tó bá lọ ọmọ bá àánú pàdé ìwà ni ó ìwà lọ́mọ máa wù tí bàbá àti ìyá máa fi ṣàdúrà fún pé máa lọ orí mi ó sìn ọ lọ ó ṣe tó fún mi wọn náà ní ráhùn ìwà ni ìwà tí ọkọ tí àìsàn dé tí ọkọ mọ̀ wá pé ìyàwó rẹ̀ yìí pé ní wọ ìyàwó mi ó sì gbìyànjú àmúbọ́lọ́run ṣe kádàrá lélẹ́yìí lọ ló ń lọ yìí ó kankan ò ní mọ̀ nira ìwà ní ẹ̀yìn òríbi tí ọkọ ti gbé ìyàwó ṣépè ọkọ pọ̀ kàkà kú lọ́wọ́ yóò sì máa gbé ìyàwó ẹ̀ pé dá wọn náà ní láti bọ̀ tán dáadáa. ìwà ní ìwà láàrin ara wa láti máa mọ̀ ìwà tí máa mú ìgbẹ́ ní tẹ́mọ̀ ìgbẹ́ lágbájá ó ti kú wọn ní àkútúkú rẹ̀ wọn ò jẹ́ ẹ̀nìmọ̀ ìgbẹ́lẹ̀ nìkan ti ẹ̀kúra ẹgbà tí òkú kí ní ṣe tẹ́lẹ̀ táwọn aládùúgbò wa gbàlù tó wọn gbàjọ́ wọn mọ̀ wá jó wọn ní àwọn tí ẹ̀ sinmi fìtínà díẹ̀ èyí ó sì lọ ládùúgbò gbogbo àdúgbò ó sì pa lọ́lọ́ fún ọ̀sẹ̀ kan wọn ò sì ní máa lọ lẹ́ẹ̀kanlẹ̀kùn ẹgbẹ́ ẹ má sílẹ̀kùn yìí o ìwà ẹni tó kúrò láàrin wọn yóò sì dá gìnìgìnì bu àdúgbò kọ́nsẹ̀sì kan